orúkọ tèmi ni Alhaji Abdulateef Kehinde tí gbogbo ayé mọ̀ sí Oriyomi. Ayáralé tẹ́ jẹ́ èèyàn mi fans mi káàkiri gbogbo àgbáyé. Mo kí ní kíkí ọlá àti àlàáfíà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Iṣẹ́ orin tẹ́ ń wò yẹn ẹ̀bùn ni. Ẹni tó lọ́n bá ti fún lẹ́bùn orin ló máa ń kọ. Ṣùgbọ́n nǹkan tí mo ṣe wá yàn láàyò ju gbogbo nǹkan mi lọ ni pé ẹ̀bùn mi ò kí ń jẹ́ kí n gbádùn àfi tí n bá ṣe. So ìdí pàtàkì tí mo fi yan ṣe orin láàyò nìyẹn. Orin ìtumọ̀ tó jẹ́ fún mi ó pọ̀ gan. Orin jẹ́ nǹkan tó wúlò tó jẹ́ nǹkan pàtàkì jù láwùjọ láàṣẹ gbọ́dọ̀ lò nílòkulò. Àwọn tí ọkàn wọn bá ti ro tó bá ti ga tí ìrònú ti fẹ́ pa wọ́n, orin máa ń ṣokùnfà kí ìrònú yẹn kó wálẹ̀. Látara pé orin kíkọ ó máa ń jẹ́ kí àwọn èèyàn nígbàgbọ́ sí ọ̀rọ̀ sísọ tí èèyàn kíyàn sọ lásán. Tá bá fi lè sọ lórin, wọ́n á nígbàgbọ́ sí ju kíyàn sọ lọ́rọ̀ lásán lọ. Wọ́n nígbàgbọ́ pé tá bá ti kọrin, nǹkan tó bá ti kọ lórin yẹn bó ṣe rí gan-an látọ̀run wá nìyẹn. So pàtàkì iṣẹ́ orin kíkọ nìyẹn. Ìdí tí mo ṣe yan orin Islam láàyò ní kíkọ yàtọ̀ sí àwọn orin tó kù. Òun ni pé kò ń ṣe pé orin tó kù ò dáa o. Ọ̀rọ̀ tá bá fi ń sọ ló máa júwe irú nǹkan tó dáa tá fi ń kọ. Ìdí tí mo ṣe yan orin Islam láàyò ni pé ẹni tó bí mi ẹlẹ́sìn ni wọ́n. Èmi náà láti kékeré mi báyìí mo fẹ́ràn nǹkan bí ẹ̀sìn. Tó fi jẹ́ pé tí bá jáde lọ gan-an wọ́n á ti mọ̀ mí pé ẹlẹ́sìn ni mí. Tó bá wà pò mí wò tẹ̀sùbá wà ń bẹ̀. Òun ló fà á tí mo ṣe yan orin Islam láàyò. So a lè rọ̀ mí lọ́rùn ní kíkọ. Àwọn tí mo ti bá kọrin pọ̀ tó jẹ́ pé ẹlẹ́sìn mìíràn àbí tó bá já àwọn ẹlẹ́yà mi tàti jọ kọrin pọ̀ wọ́n pọ̀. Mo dẹ̀ rántí pé mo ti ṣe àwo kan tó jẹ́ kí èmi náà mo fọ ara mi ṣe fúnra mi. Mo pè lórin Christian kájọ kọrin yẹn pọ̀. Àwo orin náà ọba láíláí la pè bíi 2010 ni mo ṣe àwo orin náà. So tó bá tún ṣe kù tàtún lè lọ ṣe pọ̀ mo tún ṣe rẹ́dí láti bá wọn ṣe pọ̀. So mi ya ẹnìkan sọ́tọ̀ pé ẹni tá a lè bá kọrin rè níwọ̀n wà tó yẹ pé nǹkan tá a bá fẹ́ jọ sọ nǹkan tó dáa tí ara olórin táwọn ìjọba lè ṣe fún wa sínú adùn òun ni kí wọ́n ṣe ètò ààyè fún àwọn pàtàkì àwọn olórin Islam tó bá fẹ́ ṣe ètò kan kọ́ka tiwa náà mọ̀ kán rí pé àwọn èèyàn máa gbọ́ nǹkan táwọn kọ kán máa wò pé tẹ̀sìn nìkan ló ṣokùnfà ẹ̀ kán wo ti ọ̀rọ̀ táwọn sọ tó ń tún àwọn èèyàn nínú ohun tí mo fẹ́ látọ̀dọ̀ ìjọba nìyẹn kí wọ́n ṣètò fún àwọn olórin kódà tó fi já àwọn oníṣẹ́ míì tó kù náà kán ṣètò fún wa pàtàkì jùlọ àwa olórin kán ṣètò fún wa. Àṣẹ tí mo nífẹ̀ẹ́ sí pọ̀ yàtọ̀ sí iṣẹ́ orin èyí tí mo wá nífẹ̀ẹ́ sí jù ń bẹ̀ tí bá ní kí n máa ṣe ẹ̀bùn lòun náà á fẹ́ díṣẹ́ orin lọ́wọ́ òun ni bọ́ọ̀lù gbígbá ṣùgbọ́n àyè yẹn ò lè yọ ṣùgbọ́n tí n bá padà wá di pé mo tó ohun tí mo fẹ́ kí n tó tán níwọ̀nba torí orin náà ò ṣe nǹkan tí a kọ títí a fi kù mo wá lè wá mú nǹkan míì láàyò tí màá máa ṣe láṣejẹ. Mo máa ń da lápára gan pé tí wọ́n á jọba ní agbèlé wa tó wá ní kí wọ́n á jọba màá fi ipò ọba lẹ̀ mí ní jẹ́ nítorí pé mo fẹ́ kọrin torí pé wọ́n lè ní ọba ò lè lọ sóde kó lọ kọrin tó máa yá yọ̀ǹda ipò ọba yẹn fún àbúrò mi àbẹ́ tó bá tó kàn ní so kò sí nǹkan tó lè fún mi tó lè ní kí n má kọrin mọ́ àfi tó bá tásìkò àti fi ṣe orin yẹn lẹ̀ nǹkan tó lè jẹ́ nǹkan bíi tó lè fẹ́ ṣe ìdènà díẹ̀ tàbí tó fẹ́ lè jẹ́ bíi àwọn àdójúkọ òun ni pé kí àwọn èèyàn máa rí kán lé ẹ̀bùn orin kán máa rí nǹkan tó lè fi gbéra wọn pàtàkì jùlọ òun lówó ẹlẹ́ẹ̀kejì làwọn tó lè dúró tíyàn tó lè ṣàgbátẹrù pé máa nìṣó à ń bẹ lẹ́yìn ìyẹn nìkan náà ni mo rí ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwa lórin Islam tá lè fọwọ́ ara wa fà òun ni pé ká kúrò lójú ìlànà wọ́n pè wá lẹ́lẹ́sìn wọ́n pè wá lákọrin ẹ̀sìn a gbọ́dọ̀ ní ìwà àti ìṣe àti ìmúra àti bọ́n ṣe lè máa rí wa a gbọ́dọ̀ máa ń ṣe èmi náà mọ ohun tí ó dáa èyí náà mọ nǹkan tí ó dáa tá lè wò níwà so gbogbo wa ká kóra wa níjànú lórí ẹ̀ àìṣedédé mi láti ọ̀dọ̀ èmi sọ́dọ̀ àwọn tá a jẹjọ́ lórin ìyẹn dúró dáadáa nítorí pé mo wà nínú àwọn tí àjọ máa ń ṣe agbátẹrù pé kí a kọrin studio ká tó orin fún olórin so ó jẹ́ kí ìbáṣepọ̀ mi àtàwọn olórin ẹgbẹ́ mi kó dán ìṣe mi láàrin èmi sí àwọn fans mi ni pé èmi ni mo tọrọ lọ́wọ́ Ọlọ́run pé mo lẹ́bùn mo dẹ̀ fẹ́ kí n dẹni tí gbogbo ayé á mọ̀ tí n bá ti wá rí wọn àtẹni tó tó nǹkan àtẹni tí ò tó nǹkan mo kà wá kún bákan náà ni kò sẹ́ni tó lè pè mí tí mi ní dáhùn kò sẹ́ni tó máa kí mi tí mi ní jẹ́ kò sẹ́ni tó máa ní kí n dúró tí mi ní dúró fún kódà kó má ní nǹkan kan tó máa fún mi ju pé kó kàn kí mi lọ màá rí kí mo fún wọn láǹfààní àti bá mi sọ̀rọ̀ torí mo tọrọ ẹni mi dẹ̀ nífẹ̀ẹ́ k'Ọlọ́run sọ pé ó ti tó ẹ̀bùn ló ṣe pàtàkì jù torí ẹni tó bá lẹ́bùn Ọlọ́run fún ni ọwọ́ àpò bó ṣe máa lò ẹni tó lọ́ bá ti fún nínú iṣẹ́ kò kàn lọ́run mọ́ bó ṣe máa lò lókù o tó bá lò dáadáa àrẹ̀sùn ẹ̀gbà bí ìdè lò dáadáa àrẹ̀sùn ẹ̀gbà mo nígbàgbọ́ sí ká ní ẹ̀bùn ká dẹ̀ lò torí pé àti ara ẹ̀bùn tá a níyẹn tá a bá ní ká lò a máa ráwọn kọ̀ọ̀kan tó máa sọ fún wa pé báyìí ni kò ṣe ṣe o báyìí ni kò ṣe ṣe o ká ṣáà ti máa tẹ̀lé ká má gbà mọ̀ràn èyí tó ṣe kókó ń bẹ nìyẹn. tó wá kẹ́mọ̀ lákẹ́ bàjẹ́ ara mi kò kọ́ mọ́ lẹ́sìn bọ́n ṣe ń gbáyé
débi tán kí irun kò fi. ọdún iléyá jẹ́ nǹkan pàtàkì fáwọn mùsùlùmí àti fún gbogbo ẹ̀dá láti wà àwòkọ́ṣe ẹ̀ torí pé tá bá ní ká wò nínú ìlànà ẹ̀sìn gbogbo ayé ló nígbàgbọ́ sọdún iléyá torí anabi Ibrahim tó jẹ́ baba ńlá baba wa tó jẹ́ náà ni àwa ń pè wọ́n ní anabi Ibrahim bẹ́ẹ̀ làwọn kìrìsìtẹ́nì náà ń pè wọ́n ní Abraham àti orúkọ tó ju bẹ́ẹ̀ lọ ọdún iléyá lọ́lọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ká fira wa lẹ̀ fọlọ́run tọkàntọkàn ẹni tó bá fira ilẹ̀ fọlọ́run tọkàntọkàn Ọlọ́run á wá yọ ìṣòro ẹ̀ kúrò ńbẹ̀ á wá sọ di ọlá fún so eléyìí jẹ́ àrísàmì fún wa látọ̀dọ̀ anabi Ibrahim tí Ọlọ́run ní kí ó pa ọmọ ẹ̀ kó fi rúbọ fún wọn lọ́hùn so nígbà tó ṣetán àti fi rúbọ fún wọn lọ́hùn Ọlọ́run padà yí padà ó sọ di àgbò wọn lọ́wọ́ ó wá lọ́mọ náà kó máa lọ láyọ̀ àtàlàfíà ìgbàgbọ́ lọ́lọ́run fi dán wo ó rò pé ṣóṣì nígbàgbọ́ sí wọn lọ́wọ́n bá ṣé tó wọn lọ́wọ́n bá pàpà láṣẹ ṣáṣe tó fẹ́ kó ṣe nítorí pé púpọ̀ nù nǹkan tó bá jẹ́ nǹkan adùn nǹkan tó lè dùn mọ́ wa tá à nílé kọ̀ lọ́lọ́run máa ń pa léèwọ̀ fún wa ń gbà mí á lè má ṣe àwa ni ká wá gbìyànjú ká sá fún nǹkan náà orí lẹ́yìn tá bá sá fún nǹkan náà tá bá ṣe ń tọ́lọ́run fẹ́ Ọlọ́run àwa tàtàrà àwa kẹwàá ìtumọ̀ ọdún léyà nìyẹn o tá bá ti wá ṣe bẹ́ẹ̀ tán ká wá rí i pé àwa náà gbìyànjú fẹ́ni tó bá lówó lọ́wọ́ ká pa ẹran ká wá fáwọn ará lé jẹ tá a bá lè sọ gbẹ̀tàn lórí ètò lénìí a máa ra àwọn àfa àtàwọn tó jó nímọ̀ tán súnmọ́ wa tó wá ṣàlàyé fún wa pé báyìí ní ká ṣe pín báyìí ní ká ṣe ṣe Ọlọ́run ní dùn wá ńlá dáẹ̀ ẹni tí ò bá ti rówó pẹran náà Ọlọ́run kò ṣe owó fún wọn tí wọ́n á fi pẹran ọbẹ̀ anybody ò ní sílẹ̀ ìjà ayíkún fàyàkùn Masha Allah. ẹran iléyá ní pípa dandan ló jẹ́ fáwọn mùsùlùmí ṣùgbọ́n ẹni tọ́lọ́run pa ní dandan fún lẹ́ni tí agbára ẹ̀ ká láti pa Ọlọ́run ṣe ní dandan fún ẹni tó bá ní apá láti ká kò dẹ̀ ṣe ní dandan fún ẹni tí kò bá tí ní kápá ẹ̀ ó túmọ̀ sí pé dandan náà ni àmọ́ dandan yẹn náà ní ìpele